الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده صلى الله عليه وعلى آله وسلم. أما بعد فاللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إن شاء الله عز وجل إلينا تسواجه نقوى أوره نقوى الأمر الإمام والجماعة إليتي أن شاء الله تما جيجوك إليك إن شاء الله عز وجل. لما تعيش جماعة تسمو رشيشة حديث ولا ترى النبي صلى الله عليه وسلم àti ibi tí àwọn salaf tí wọ́n lò sí tí ó sì ń kankan tó yapa rẹ̀ tó sì jẹ́ pé ìmáàmù tí wọ́n ń sọ ẹni tó bá fi lè yapa rẹ̀ tí ó takò irú ẹni bẹ́ẹ̀ ni ó jẹ́ khariji, yóò jẹ́ khariji. tó sì jẹ́ pé ìmáàmù salat, ìmáàmù masalasi, ẹni tó bá yapa rẹ̀ kò síbi kan tá ti rí pé ẹni tó bá yapa ìmáàmù masalasi irú ẹni bẹ́ẹ̀ yóò jẹ́ khariji, yóò jẹ́ kan náà àwọn khawarij. So àfi níbi inú àgbọ́yé àwọn èèyàn yìí tí à ń ṣàlàyé lórí ọ̀rọ̀ wọn yìí lásán náà láti rí. Kò sẹ́ni kan tó sọ̀rọ̀ eléyìí síwájú wọn gan, kò sẹ́ni kan tó sọ̀rọ̀ eléyìí síwájú wọn. Hatta àwọn khawarij gan ọ̀rọ̀ wọn ó yàtọ̀ sí irú nǹkan báyìí, ọ̀rọ̀ wọn yàtọ̀ sí bíi pé ó fẹ́ jọra wọn, ṣùgbọ́n ó sì yàtọ̀ bákan. So inshallah ta'ala ní táwọn masala níbi ni pé tí wọ́n bá sọ ìntàfí máa ń mọ̀ pé olórí ní tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀wọ̀n ni olórí ìlú kì í ṣe olórí mọ́sálásí kan àbúrò central mosque kan. So wọ́n ní pé a máa rí àwọn gbólóhùn oríṣiríṣi fún olórí. Inú àwọn gbólóhùn náà wọ́n ní al-imam, inú àwọn gbólóhùn yìí òun ni as-sultan, inú rẹ̀ ni waliyul amri, inú rẹ̀ ni al-hakim tàbí al-hukam. So al-imam, al-a'imma, as-sultan, as-salatin, waliyul amr, wulatul umur, al-hakim, al-hukam. Bílẹ̀ pé gbólóhùn al-hakim nínú sharia, nínú al-Qur'an, tabati nínú al-Qur'an àbí sunnah, in tí wọ́n máa ń lò fún òun náà ni adájọ́, in tí ó ń ṣe al-faslu, al-qada'u bayna al-mutakhasimayn. كما أفادنا بذلك شيخنا المفسر أبو يوسف عادل السيد مفسر أهل السنة والجماعة في مصر حفظه الله تعالى. So pé anyway tá bá ti rí gbólóhùn hakim nínú al-Qur'an, in tí wọ́n gbà lérò pẹ̀lú òun ni kíni, òun ni ẹni tí ó ń dájọ́ láàrin èèyàn méjì. So kì í ṣe olórí náà máa lò fún, ṣùgbọ́n ó ti wá ṣáà nísìn nínú istilahu ti wá lásìkò yìí wípé àwọn olórí hakim hukam náà la máa ń lò wọ́n fún, àbí hakim àti hukam a máa ń lò fún wọn. So ṣùgbọ́n in tí wọ́n máa ń lò fún wọn òun ni imam, waliyul amr, sultan. So torí inú hadith sab'atun yudhilluhumullahu yawma al-qiyamah yawma la dhilla illa dhilluh. So pé àwọn méje kan bẹ̀ tẹ́ pé wọ́n wà lábẹ́ ìbòjì Allah subhanahu wa ta'ala lọ́jọ́ tí ó ní síbòjì àfi ìbòjì Allah subhanahu wa ta'ala. In tó kọ́dá ọkọ̀ ni imamun adil imamun adil, olórí tó ń ṣe déédé, kìí ṣe imam masalasi, olórí tó jẹ́ olórí fún àwọn èèyàn tó ń ṣe déédé. Ó sì lè pé a lè lò fún imam masalasi náà, ẹni tó bá ti jẹ́ olórí lórí àwọn èèyàn. So ṣùgbọ́n gbólóhùn náà ó ṣe kíni, olórí náà ni ó kó sí pé láwọn ẹ̀rí mi náà tí ó ń ṣe kíni, tí ó ń jẹ́ kó yé wa pé àwọn olórí, ẹni tó bá jẹ́ olórí tó bá ṣe déédé sí àwọn èèyàn, sáwọn ra'iyya rẹ̀, tí ó ṣàbòsí, ẹ̀san báyìí ó ń bẹ fún. So tó bá rí bẹ́ẹ̀ á rí pé a rí oríṣiríṣi tírà táwọn olùmọ̀ kọ nínú ọ̀rọ̀ àkídà. So tẹ́ pé in tá máa rí ń bẹ òun ni kíni, imam tàbí sultan tàbí waliyul amri. Abẹ́ ká tiẹ̀ fi dúró lórí ká mú dúró lórí eléyìí tó jẹ́ imam lásán, àwọn tírà pọ̀ lóríṣiríṣi táwọn olùmọ̀ kọ tẹ́ pé in tí ó jákọ̀lé rẹ̀ òun ni kíni, ọ̀rọ̀ nípa imam. Ẹ̀dá kò ṣe imam masalasi ni wọ́n máa yanjú báyẹn, ṣe ọ̀rọ̀ imam masalasi ni wọ́n yanjú láàrin àwọn ahlu sunnah àtàwọn khawarij tó dàrú lọ́pọ̀lọpọ̀ lásìkò táwa yìí àti síwájú.
ṣọ́rọ̀ imam masalasi tírà kan eléyìí nísìn tanbihu al-anam bi usuli masaila تعامل الرعية بأصول مسائل تعامل الرعية مع الحكام. So a máa rí níbẹ̀ tí wọ́n máa lo imam, wọ́n máa lò fún kíni, wọ́n máa lò fún olórí. So alákọ̀ọ́kọ́ wọ́n ní alwajibu ala ra'iyya nasbu imamin. So n tó fi ń jọ́ràn lórí àwọn aráàlú òun ni kíni, kí wọ́n yan olórí sórí ipò, wal mubadaratu fi nasbihi, kí wọ́n sì yára lọ síbi kíni, lọ síbi yíyan, torí pé àìsí olórí nílùú tí ó máa darí àwọn èèyàn àdánwò ni. Sòtẹ́lẹ̀ fi jẹ́ pé nígbà tí Ànábì kú, àwọn sàhábà wọn ṣe kíni, wọ́n gbìyànjú láti yan olórí, láti fẹnukò lórí olórí kan síwájú kí wọ́n tó sọ̀kò gan, torí pé a gbọ́dọ̀ ró lórí tí ó máa darí àwọn èèyàn. So olórí lẹ́ni sì kìí ṣe olórí pé masalasi àbí central mosque rárá. So wọ́n sọ pé wa anna turuqa allati yunsabu biha al-imamu hiya, àti pé ọ̀nà tá a fi máa ń yan imam òun ni kíni, tariqu ikhtiyari ahli al-halli wal-aqd, ọ̀nà pé ká gbé gbọ̀nà àwọn ahli al-halli wal-aqd eléyìí in tó gbajúmọ̀ ni. So lẹ́yìn náà wọ́n ní pé kíni, wa tariqu al-istikhlafi wal-ahdi, àti ọ̀nà pé ká fààyàn kalẹ̀ pé lágbájá yìí mo fẹ́ kó jẹ ìmáàmù lẹ́yìn mi, lágbájá yìí ni mo ṣe májẹ̀mú kalẹ̀ pé òun ni kẹ́ fi jẹ́. Ṣé bẹ́ẹ̀ ṣe máa ń jẹ ìmáàmù lélẹ̀? Ṣé bẹ́ẹ̀ ṣe máa ń jẹ ìmáàmù náà lélẹ̀? Wallahu al-musta'an. So àwọn mọ̀rọ̀ wá pé al-ijma'u ala wujubi nasb al-imam, ijma' àpẹnupọ̀ àwọn olùmọ̀ lórí ìjọ́ràn yíyan olórí. wọ́n ní yaqulu Abu Abdillah al-Qurtubi al-Maliki fi hukmi nasb al-imam. wọ́n ní Abu Abdillah al-Qurtubi al-Maliki wọ́n sọ nípa ìdájọ́ yíyan imam, wọ́n ní pé wala khilafa fi wujubi dhalika bayna al-ummah, kò sí ìyapa inú lórí ìjọ́ràn yẹn rẹ̀ láàrin àwọn àlùmọ̀, kò sí ìyapa inú lórí ìjọ́ràn yẹn láàrin àwọn àlùmọ̀. So wala bayna al-a'imma, bákan náà kò sí ìyapa lórí rẹ̀ gan láàrin àwọn a'imma náà, láàrin àwọn olórí ẹ̀sìn gan. illa ma ruwiya 'an al-Asam, àfi tí wọ́n gbà látọ̀dọ̀ al-Asam, haythu kana 'an ash-shari'ati asam. sísè pé òun tiẹ̀ so ó dín ní nípa ṣẹ̀ríà, kò mọ̀ kan gba ṣẹ̀ríà ń tẹ̀. Allahu al-musta'an. wa kadhalika kullu man qala bi qawlihi wattaba'ahu ala ra'yihi wa madhhabihi. So bẹ́ẹ̀ náà ni ó dín ní gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé, tí wọ́n sọ ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n sì tẹ̀lé lórí ọ̀rọ̀ rẹ̀ náà, pé ó dín ní wọ́n dáhùn kan mọ́ nínú ẹ̀sìn. Allahu al-musta'an. Allahu al-musta'an. Naam. wọ́n ní pé ad-dalilu thani, ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ni al-ijma'u ala tariqi ikhtiyari ahli al-halli wal-'aqd. So ẹ̀rí pé àpẹnupọ̀ àlùmọ̀ tó wà lórí pé kí n tá bá fẹ́ yan olórí, a yan pẹ̀lú ikhtiyaru ahli al-halli wal-'aqd òun ni. So wọ́n ní pé yaqulu al-hafiz Abu al-Abbas al-Qurtubi Meji al-Maliki rahimahullah, Qurtubi aláwọ̀kọ́ Abu Abdillah al-Qurtubi, so eléyìí Abu al-Abbas al-Qurtubi, wọ́n sọ nípa tariqu ikhtiyari ahli al-halli wal-'aqd. So gbígbé yíyan olórí gba ojú ọ̀nà àwọn ahlul halli wal-'aqd, àwọn abẹnugan láwùjọ, àwọn tí ẹnu wọn tọrọ láwùjọ. wọ́n ní wa hadha mimma ajma'a alayhi as-salafu as-salih, eléyìí ni nínú tí ẹnu àwọn sálàfù kò lé lórí náà ni. wala mubalata bi khilafi ahli al-bid'ah, ṣé kí ni kò sí tó kà wá pẹ̀lú pé àwọn oníbídà àwọn yapa ń bẹ. ẹ dákun, ṣé àwọn oníbídà ni wọ́n yapa nípa pé ahlul halli wal-'aqdi àbùkátà sí ní tá bá fẹ́ yan ìmáàmù mọ́sálásí? ṣé tí wọ́n sọ nìyẹn? Rárá. ìmáàmù níbí tá bá ń tí ń rí ìmáàmù nínú síyáàkù yìí, so agbọ́dọ̀ ṣe tahrirul mustalahat, ká gbọ́ mustalahu àwọn olùmọ̀ yìí tí wọ́n bá ń lo táwọn
táwọn olùmọ̀ fannu kan táwọn èèyàn sì máa ń sọ jù náà eléyìí pé tá bá ń sọ̀rọ̀ nípa súnnà a gbọ́dọ̀ wò ó lọ́dọ̀ àwọn oní fiqh kí ni wọ́n gbà lérò, lọ́dọ̀ àwọn ní aqida kí ni wọ́n gbà lérò, lọ́dọ̀ àwọn ní hadith kí ni wọ́n gbà lérò. So àwa ń da mustalahu papọ̀, mustalahu imam nígbà tá bá ń sọ̀rọ̀ nípa mọ́sálásí àti tó ní ṣe pẹ̀lú rẹ̀, àti imam nígbà tá bá ń sọ̀rọ̀ nípa ìlú àti ìdarí àlámọ̀rí ìlú. Ma lakum kayfa tahkumun. Ani wala mubalata bi khilafi ahli al-bid'ah fi ba'd hadhihi al-masail. So kò sí tó kàn wá pẹ̀lú pé àwọn oníbídà yapa níbi apá kan náà àlámọ̀rí, fa innahum masbuquna bi ijma'i salaf, torí pé ijma' àpẹnupọ̀ àwọn sálàfù ti síwájú wọn, àpẹnupọ̀ àwọn sálàfù ti síwájú wọn. Wọ́n á ní pé al-ijma'u ala tariqi al-istikhlaf wal-ahd. So ijma' wọ́n fẹ́ mention ijma' àpẹnupọ̀ àwọn olùmọ̀ lórí pé kí ni àṣẹ tó máa yan lórí òun ni pé ká ṣe istikhlaf, ká fẹ̀yìn alẹ́ tàbí ká ṣe wàsíyà pé lágbájá yìí ni kó jẹ́ lẹ́yìn mi. Yaqulu al-allamatu ibn Khaldun al-Maliki rahimahullah an tariqi al-istikhlaf wal-ahd. So ibn Khaldun sọ nípa àlámọ̀rí pé waqad arafa dhalika min ash-shar'i بإجماع الأمة على جوازه وانعقاده. wọ́n nílé ni ó jẹ́ nǹkan tó gbajúmọ̀ nínú ṣẹ̀ríà pẹ̀lú àpẹnupọ̀ àwọn àlùmọ̀ lórí pé n tó tọ́ iná ni èèyàn sì máa jó lórí gba ọ̀nà yìí. idh waqa'a bi'ahdi Abi Bakrin radiyallahu anhu li Umar bimahdari min as-sahaba, torí pé ó ṣẹlẹ̀ pé kí ni pé Abubakar radiyallahu anhu ó ṣe ahdu, ó ṣe wàsíyà pé kí ni pé Umar òun ni kó jẹ lẹ́yìn òun pẹ̀lú presence àwọn sahaba, so tó máa ń sọ̀rọ̀ ní ìta kan fẹ́ mú wá bí àyàbá ni àwọn ọ̀rọ̀ tí mo kó tì í, àyàbá ni òun làwọn ọ̀rọ̀ tí mo kó tì í. So tó máa ń sọ̀rọ̀ nípa imam níbi ní tí wọ́n gbà lérò òun ni ìta sọ yìí, kì í ṣe nǹkan míì tó yàtọ̀ sí. So lẹ́yìn náà òun ni pé nínú a rí pé tabawa àwọn tírà mi a máa rí irú ọ̀rọ̀ bíi aqidatu ahli al-islam fima yajibu lil-imam, aqidatu ahli al-islam fima yajibu lil-imam. Sheikh al-allama Abdussalam ibn Barjas náà ni wọ́n kọ pé aqidatu ahli al-islam fima yajibu lil-imam, aqida àwọn mùsùlùmí nípa ohun tó jọ́ràn yẹn fún imam. Ṣé imam masalasi wọn gbà lérò? Rárá, kì í ṣe imam masalasi. Àwọn ọ̀rọ̀ tó ń bẹ ọ̀rọ̀ nípa hukam, ọ̀rọ̀ nípa ahlu sunnah àtàwọn khawarij náà. So lẹ́yìn náà tírà mi lélẹ̀ al-amru biluzumi jama'ati al-muslimina wa imamihim, al-amru biluzumi jama'ati al-muslimina wa imamihim. So ìpaniláṣẹ pẹ̀lú kékin pẹ̀lú dídúró ti jama'a mùsùlùmí àti imamu wọn, eléyìí irun ta ṣàlàyé síwájú náà eléyìí gba pé kí n jama'atul muslimin òun ni jama'a àkójọpọ̀ àwọn mùsùlùmí tí wọ́n ní olórí, so imamu wọn. wọ́n ní wa tahdhiru min mufaraqatihim, ìṣọ́nilára kúrò níbi kíni, kúrò níbi yíyapa àwọn jama'a yìí tó dúró pẹ̀lú imam yìí yẹn olórí àwọn mùsùlùmí. wọ́n ṣe kíni afáàní níbẹ̀rẹ̀ lẹ́yìn muqaddima wọ́n ní al-adillatu min al-Qur'ani ala wujubi luzumi al-jama'a, àwọn adillatu min al-Qur'an tó ń tọ́ka sí dídún ní jama'a. wọ́n mú àyà wá pé wọ́n ní in'aqada ijma'u ahli as-sunnati wal-jama'a ala wujubi luzumi al-jama'a wa tahrimi al-khuruj 'alayha wa anna luzumaha fadila wa mufaraqataha radila. So ẹnu àwọn ahlu sunnah kò lórí àlámọ̀rí ń pé kí ni dandan ni ká dìrọ̀ mọ́ olórí, bákan náà kí ẹ máa jáde kúrò lórí àṣẹ olórí haram ni. So bákan náà kí ẹ wá dún ní mọ́ olórí àti máa tẹ̀lé àti wà pẹ̀lú àwọn tí wọ́n wà pẹ̀lú rẹ̀ fadila ni, ọlá ni. bákan náà kí ẹ wá yapa rẹ̀ radila ni, ìyẹpẹrẹ iná ni, àánú iná ni. wọ́n ní waqad tawatarat al-adillatu min al-kitabi wa sunnati ala dhalik wa ja'at al-atharu al-kathiratu qadiyatan bi dhalik. So wọ́n ní pé àwọn ẹ̀rí ó ti pọ̀ láti inú al-kitab wa sunnah lórí àlámọ̀rí, àwọn atharu náà pọ̀ tí ó ń dájọ́ tó ń fi nǹkan yín rinlẹ̀. Qala Allahu ta'ala, Allahu ta'ala rẹ̀gà ó sọ pé
wa'tasimu bihablillahi jami'an wa la tafarraqu. So àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n tún mú àwọn ahadithu wá látinú as-sunnah, látinú as-sunnah. So pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé inna Allaha yarda lakum thalathan wa yakrahu thalatha fayarda lakum an ta'buduhu wa la tushriku bi shay'an wa an ta'tasimu bihablillahi jami'an wa la tafarraqu wa yakrahu lakum qila wa qal wa kathrata as-su'al wa ida'ata al-mal. So hadith eléyìí tí Al-Imam Muslim tí wọ́n gbé jáde pé Allah subhanahu wa ta'ala ó yọ́nú sí nǹkan mẹ́ta fún yín, ó sì kọ̀ nǹkan mẹ́ta fún yín. Nínú nǹkan tó yọ́nú sí fún yín òun ni pé kẹ́ máa jọ́sìn fún, kẹ́ sì máa mọ̀rọ̀kún papọ̀ mọ́, kẹ́ wá dìrọ̀ mọ́ hablullahi, kẹ́ dìrọ̀ mọ́ okùn Allah subhanahu wa ta'ala lápapọ̀, kẹ́ má yapa, wá kórìíra fún yín al-qil wal-qal, qila wa qal, kẹ́ máa tẹ̀lé wọn ní wọ́n pé káàkiri. Bákan náà kathrata as-su'al, ìbéèrè lọ́pọ̀lọpọ̀ yìí, ọ̀pọ̀ ìbéèrè àti ìmáfowó ṣòfò. So lẹ́yìn náà fáwa fi hadith mi tẹ̀lé pé waqad akhraja Malikun fil Muwatta wa Ahmadu fil Musnad min tariqi Suhail ibn Abi Salih bihi wa fihi wa an tunasihu man wallahu Allahu amrakum. Bákan náà kẹ́ máa ṣe nasiha fẹ́ni tí wọ́n bá ṣe nasiha àbí fẹ́ni tí wọ́n bá yàn lórí lẹ́yìn lórí. Ṣé lè tó kan l'Ànábì ń bá sọ̀rọ̀ pé imam masalasi rárá o. So lára ilé àti rí kí ni wallahu Allahu amrakum. So àti rí waliyul amri níbẹ̀ yẹn. So níbi eléyìí Al-Imam Malik ò gbé jáde pé wala tafarraqu, àwọn gbé eléyìí jáde. So bí eléyìí bó ṣe rí iná ni. So lẹ́yìn náà afáwa mú ọ̀rọ̀ kan wá pé nípa hablullahi, pé hablullahi ní ayé yìí níbi hadithu yìí nǹkan méjì ni. Wọ́n ní fihi qawlan, ọ̀rọ̀ méjì ló wà lórí rẹ̀. Alákọ̀ọ́kọ́ ni kitabullah, ẹlẹ́ẹ̀kejì ni al-jama'a wala jama'ata illa bi imam. Kò sí tí ń jẹ́ jama'a àti kíni àfi pẹ̀lú imam. Kò sí tí ń jẹ́ jama'a pẹ̀lú imam. Ó ṣe dédé ọ̀rọ̀ Umar ibn al-Khattab radiyallahu anhu tí mo ti mú wá síwájú. So bí ó ṣe rí iná ni eléyìí. So lẹ́yìn náà afáwa ni wa amma kitabullah, ìwà rí kitabullah faqad amara Allahu bit-tamassuki wal-i'tisami bihi fi ghayri ma ayatin wa ghayri ma hadith. Allah subhanahu wa ta'ala ti pa á láṣẹ pẹ̀lú pé ká dìrọ̀ mọ́ níbi aya tó jọyọ̀ kan lọ àti hadith tó jọyọ̀ kan lọ. Wọ́n ní ghayra anna hadha al-hadith al-muradu bihi wallahu a'lam. So tó ń ti yàtọ̀ sí pé in tó kàn ṣẹlẹ̀ ni pé hadith yìí ni in tí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ níbẹ̀ wallahu a'lam òun ni al-jama'a ala imamin yusma'u lahu wa yuta'a. Jama'a tẹ́ pé a kó jọ lórí ìmáàmù kan tẹ́ pé òun lá máa gbọ́rọ̀ sí lẹ́nu, òun lá sì máa tẹ̀lé. Fayakunu waliyya man la waliyya lahu fi nikahi. So irú ìmáàmù yìí òun ni ó jẹ́ waliyyu fẹ́ni tí ó bá ní wali nínú nikah. Wa taqdimi al-qudati lil-aqdi ala al-aytami wa sa'iri al-ahkam. ويقيم الأعياد والجمعات ويؤمن به السبل وينتصب به المظلوم ويجاهد عن الأمة عدوها ويقسم بينها فيئها لأن الاختلاف والفرقة هلكة والجماعة نجاة. الله أكبر. So أنك وتقديم القضاء للعقد على الأيتام وسائر الأحكام. So àti pé kí ni yóò máa qaddam àwọn qada fún aqdu lórí àwọn aitam, àwọn tó bá jẹ́ ọmọ òrukàn. So pé kí ni báwọn ni kí wọ́n lọ tawalla alámàrí rẹ̀ àti wasa'ir al-ahkam àti àwọn alámàrí àwọn ìdájọ́ tó kù. So wọ́n ní pé
ìmáàmù yìí òun ló yí pé yuqimu wa yuqimu al-a'yad, òun ni ó máa ṣe ọdún, òun ni ó máa kírun ọdún wal jumu'at àti àwọn jumu'ah wa yu'ammanu bihi as-subul, ọkàn ó máa balẹ̀ lórí ojú ọ̀nà pẹ̀lú rẹ̀ tó bá ti pé olórí ń bẹ, ọkàn ó balẹ̀ pé yóò ṣe kíni, yóò ní àwọn ọlọ́pàá, yóò dá àwọn ọlọ́pàá sójú ọ̀nà, ọkàn ó balẹ̀ láti rìn, kò ní sí bandit, kò ní sí nǹkan. wa yantasifu bihi al-mazlum, so ẹni tí wọ́n sì ṣàbòsí fún pẹ̀lú ìmáàmù yìí yóò ṣe kíni, yóò máa rí insaf, wọ́n máa ṣe insaf fún, wọ́n máa gba ìwọ rẹ̀ fún. wa yujahidu 'anil ummati aduwaha, yóò sì máa ṣe jihad, yóò máa defend al-umma against àwọn ọ̀tá rẹ̀. Ṣé ìmáàmù yìí ṣe jihad? Ṣé ìmáàmù yìí tí ẹ̀ ń defend tẹ́ ń sọ yìí, ṣé tu'ammanu bihi as-subul, ṣé gbogbo títì, ṣé wọ́n ní àṣẹ láti pàṣẹ fáwọn ọlọ́pàá pé ó yá ẹ jẹ́ kí ẹ dúró síbí, ẹ dúró síbí, a gbọ́ pé wọ́n jíyàn gbé níbí, ẹ ṣe nǹkan báyìí? Ṣé àṣẹ wà lọ́wọ́? Kò sáṣẹ kan lọ́wọ́ wọn, kò sáṣẹ kan lọ́wọ́ wọn. Tí wọ́n ń ṣe jihad, wọ́n ṣe jihad. wa yuqassimu baynaha fay'aha, tí wọ́n bá lọ ojogun ni wọ́n ti ń jà, kò sógun. Ká ní pé jihad gan wà ní, ṣé ìmáàmù yìí ṣáwọn ni wọ́n darí jihad? Ok, ṣé wọ́n lè wo òye nísìnyí pé a rí pé ibi kan gbọ́dọ̀ lọ jà jihad ń bẹ, kí wọ́n sì kó yín jáde, kẹ́yìn náà sì tẹ̀lé wọn. Ẹ bá kó fẹ́ yìí wá kí wọ́n pín fún yín, ṣó possible, ṣe ẹ lè ṣe, ẹ lè ṣe. li'anna al-ikhtilafa wal-furqa halaka, torí pé ì máa pín ẹlẹ́ẹ̀lẹ́ ní ìparun ni. wal jama'atu najah, jama'a sì ni kéèyàn wà lọ́yọ̀ kan pẹ̀lú olórí, kíni lílà ní kúrò níbi àánú, ní kúrò níbi ewu. qala ibn al-mubarak rahimahullah, wọ́n mọ̀rọ̀ ibn al-mubarak wà orin ni pé innal jama'ata hablullahi fa'tasimu minhu bi'urwatihi al-wuthqa liman dana, kam yarfa'u Allahu bis-sultani mazlamatan fi dinina rahmatan minhu wa dunyana, lawla al-khilafatu lam tu'man lana subulun wa kana ad'afuna nahban li aqwana. ẹwù àgbáyé àwọn olùmọ̀, àgbáyé àwọn sáràfù lélẹ́yìí Ibn al-Mubarak rahimahullah ta'ala. ó ní innal jama'ata hablullahi fa'tasimu, jama'a tá à ń sọ kí jama'a ìmáàmù central mosque, kìí ṣe ìmáàmù central mosque ló, jama'a tá à ń sọ ní pé òun ni okùn Allah subhanahu wa ta'ala, fa'tasimu ẹgbẹ̀rọ̀mọ́ minhu bi'urwatihi al-wuthqa liman dana. So ọ wá tẹ̀síwájú pé kam yarfa'illahu bis-sultani mazlamatan, ó ní mélòó ni Allah subhanahu wa ta'ala, mélòó àbòsí ni Allah máa ń fi sultan, olórí ló máa fi mú kúrò, fi dinina rahmatan minhu wa dunyana. So nínú ẹ̀sìn wa yìí pé ìkẹ́ni la máa ń rí lọ́dọ̀ rẹ̀, bákan náà ìkẹ́ni wọ́n jẹ́ fún wa nínú ẹ̀sìn wa, bákan náà ní ilé ayé wa náà. wọ́n ní pé láwùlà khilafatu, tí ó bá sí khilafa ni àti rí tí wọ́n gbà lérò pẹ̀lú imam. Khilafa ó jẹ́ olórí bí àwọn Abubakar, Umar, Uthman, Ali. láwùlà khilafatu, tí ó bá sí khilafa ni lam tu'man lana subulun, ọ̀nà wa ọkàn wò ní balẹ̀ ń bẹ̀, gbogbo ọ̀nà a rí pé ìgbìyànjú iná ni ó tún jẹ́ kí apá kan náà àwọn ọ̀nà kọ́kàn balẹ̀ ń bẹ̀, tí pé àwọn míì nísìnyí àwọn olórí wọn tí ní kápá tó ṣe dáadáa láti jẹ́ kí kágbára ká àwọn tí wọ́n jẹ́ ọ̀daràn ń bẹ̀. ṣùgbọ́n a rí pé time to time wọ́n ń ṣe kíni, wọ́n ń ṣe al-qada'u ala haula il-mujrimin, àwọn bandit àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, wọ́n ń kó wọn, wọ́n ń ṣe ogbẹ̀, wọ́n sì olórí sì ń dẹ́rù bà wọ́n pẹ̀lú pé kíni, àwọn náà rán àwọn ọmọ ogun síta. tá bá gbọ́ pé àwọn èèyàn dáná ní Ògbómọ̀ṣọ́, ṣé ìmáàmù yìí ṣé wọ́n lè rán àwọn èèyàn lọ pé ó yá ẹ̀yin ọlọ́pàá dìde ẹ lọ sí kíní, ẹ̀yin mọ̀pó, ẹ̀yin kíní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọ̀tọ̀ lẹni tí wọ́n gbẹ àwọn èèyàn gan, wọn tiẹ̀ ní wọn mọ ta ni ìmáàmù gan. Ṣèyí Mákindé làwọn yóò máa ké pè, Ṣèyí Mákindé tó jẹ́ gọ́fúnà Ọ̀yọ́ state náà làwọn yóò máa ké pè, kì í ṣe ìmáàmù. So wa kana ad'afuna nahban li aqwana, tí ó bá sí ìmáàmù ni àwọn tí wọ́n lẹ́nu wa, àwọn alágbára nù wọn kà máa ṣe kíni, wọ́n máa fọwọ́ lágbá wọn lójú,
wọ́n máa fi ọwọ́ ọlá gbá wọn lójú ni. So àwọn ẹ̀rí yẹn àwọn ẹ̀rí tí ó pọ̀ iná ni tí mi ò ní lè mú wá tán. So lẹ́yìn náà tírà mi lélẹ̀ tí ó jẹ́ tírà Sheikh Abdulsalam ibn Barjas lásán bákan náà. Sheikh Abdulsalam lásán kí olùmọ̀ ẹyọkan kó ti níbi tírà mẹ́rin lórí tọ́pìkì ẹyọkan kẹwàá lérò pé ìmáàmù masalasi ni wọ́n yanjú. Rárá o, rárá kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. So tírà ilé Muamalatul Hukam iná ni tó gbajúmọ̀ ni. Muamalatul Hukam fi daw'i al-kitabi was-sunnah. Muamalatul Hukami fi daw'i al-kitabi was-sunnah. Bá ṣe máa ń bá wọn lórí lò ní ìbámu sí al-Qur'an àti sunnah afáyanjú alámàrí lọ́pọ̀lọpọ̀. Wọ́n ní pé inna as-sam'a wat-ta'a tamhid lélẹ́yìí o, dájúdájú mi máa tẹ́tí mi sì máa gbọ́ li wulati amril muslimin sí àwọn olórí mùsùlùmí. Aslun min usuli al-aqidati as-salafiyya, ìpìlẹ̀ kan nínú ìpìlẹ̀ aqida salafiyya. Ẹ dákun ṣé máa tẹ́tí sì máa gbọ́rọ̀ sí Ìmáàmù Central Mosque Ògbómọ̀ṣọ́ àbí ìlú mi ní máa tẹ́tí máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu. Ẹ dákun ṣé aslun usulu salafiyya ni kò sẹ́ ẹ lè rí ibìkan ẹ lè rí ẹnìkan tí ó sọ. Báyìí kò sí nǹkan kan tó ń jẹ́ pé Ìmáàmù Central Mosque àbí nǹkan ní gbogbo àwọn àsìkò tó rí kọjá yẹn táwa sọ pé Ìmáàmù Central Mosque bákan rárá. Lẹ́yìn náà nísìnyí Central Mosque pọ̀ nílùú ní ayé àtijọ́ ní àsìkò tó ti rí kọjá láwọn tí wọ́n gbára àwọn hadith yìí kọjá àwọn ọ̀rọ̀ yìí kọjá táǹkà yìí lásìkò tí wọ́n lọ́pọ̀lọpọ̀ gbà al-Masjidul Jami' ọ̀yọ̀kan ló máa ń wà nílé tó kan ọ̀yọ̀kan nílé tó kan. Wọ́n ní sinmi nísìnyí níbi tí masalasi tí bóyá Dr. Talhat Yunus Talhat tí wọ́n ti ń ṣe imam nísìnyí ó lè jẹ́ pé few kilometers after rẹ̀ a rí masalasi jimá mi tí wọ́n ń kí jimá ń bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So wọ́n ní pé máa tẹ́tí só lórí máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu nínú ìpìlẹ̀ aqida salafiyya iná ni. قل أن يخلو كتاب فيها من تقريره وشرحه وبيانه. ó kéré kẹ́ tó rí tírà kan nínú tírà tí wọ́n fi ṣàlàyé aqida salafiyya kẹ́ wá máa rí kí wọ́n fi ọ̀rọ̀ yìí rìnlẹ̀ ń bẹ̀ àbí kí wọ́n ṣàlàyé rẹ̀ àbí kí wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ kí wọ́n yanjú rẹ̀. ó ní wa ma dhaka eléyìí ó sì jẹ́ bẹ́ẹ̀ o illa libalighi ahamiyatihi wa azimi sha'nihi torí bí àlámọ̀rí bó ṣe ní agbára tó bó ṣe ṣe pàtàkì tó ní. idh bis-sam'i wat-ta'ati lahum nítorí pé ká máa tẹ́tí ká sì máa tẹ̀lé wọn tantazimu masalihu ad-din ní àlámọ̀rí ẹ̀sìn ní ó fi máa ṣe kí ní ó fi máa tò ní ó fi máa wà ní sísẹ̀ntẹ̀lé wad-dunya ma'an àti àlámọ̀rí ayé náà. wa bil-iftiyati alayhim qawlan aw fi'lan àti máa jáde kúrò lábẹ́ wọn ká máa dá nǹkan ṣe ká máa kà wọ́n lórí kún lọ́rọ̀ ni àbí níṣe sí fasadu dini wa dunya ó ń bẹ nínú rẹ̀ ẹ̀sìn wíwó ẹ̀sìn bíbẹ̀ ẹ̀sìn jẹ́ àti bíba ayé náà jẹ́. ó ní wa qad ulima Sheikh Abdulsalam ibn Barjas sọ̀rọ̀ rahimahullah wa qad ulima bid-darurati min dini al-Islam ó sì jẹ́ nǹkan tó jẹ́ mímọ́ ní tí ó bùkátà sí èèyàn lọ kẹ́kọ̀ọ́ lọ́pọ̀ nínú ẹ̀sìn Islam tó jẹ́ mímọ́ ni wípé annahu la dina illa bi jama'a pé kò sí ẹ̀sìn àfi pẹ̀lú jama'a. ẹ dákun ta ló sọ rí ṣàgbọ́ rí pé kò sí ẹ̀sìn àfi pẹ̀lú salatul jama'a pé tí ó bá yí sí salatul jama'a kò sẹ́sìn bó tilẹ̀ jẹ́ pé eléyìí tó lálàáfíà jù òun ni pé salatul jama'a wajiban ṣùgbọ́n àrínú àwọn olùmọ̀ tó yẹ pé kí ni salatul jama'a lọ́dọ̀ tí wọn kì í ṣe wajiba tó ti pé ìyàtọ̀ tó wà láàrin pé salatul jama'a fi haddi dhatiha àti salatul jama'a ní masalasi ọ̀tọ̀ọ̀tọ̀ tún lélẹ́yìn. so kò sẹ́nìkan tí ó sọ fún mi pé salatul jama'a tí ó bá ti sí kò sẹ́sìn la dina illa bi jama'a tí wọ́n bí jama'atul muslimin tí ó wà pẹ̀lú olórí tó jẹ́ olórí ìlú wala jama'a kò sì ní sí jama'a illa bi imama àfi pẹ̀lú imama pẹ̀lú yíyan olórí
wala imama kò sí ní sí imama kò sí ní sí olórí alámọ̀rí olórí kò ní dá kò sí ní tò illa bi sam'in wa ta'a àfi káwọn ọmọ ìlú káwọn aráàlú kan máa tẹ́tí sí kán sì máa gbọ́rọ̀ sí lẹ́nu. wọ́n á ní pé wọ́n fi ọ̀rọ̀ yìí wọ́n ní ja'a nahwu dhalika an Umara radiyallahu anhu akhrajahu ad-Darimi wa fi tahdhibi tarikh Dimashq an Abi ad-Darda'i ma'nahu. So بيشرنا له أن يقول الحسن البصري رحمه الله كأكبر إذا في الأمراء يقول الحسن البصري رحمه الله في الأمراء. الحسن البصري أنصني بام أمراء بام لوري كما يسقي إنه ركعت ما كي يوم ماشي ليه وما كي واني أميرنا الأمراء كيش أمير يكبر كاميا كم طبعا صو أمير طبعا كأمير إنه كني إما كوجا أمير سفر ياسي كيري وكيريغا okere tàbí amiru ìlú so oni hum yeluna min umurina khamsa àwọn olórí yìí àwọn ni wọ́n máa ń mójútó nínú àlámọ̀rí wa nǹkan márùn nínú àlámọ̀rí wa iná wọ́n máa mójútó ká máa gbọ́ o jumu'ah alhassan albasri ni o nínú àwọn tabi'un àbí tabi'un at-tabi'in أما مجتوى الجمعة والجماعة صلاة الجماعة والعيد عيد والثغور جهاد والحدود على إلو أو إن كمان إراكم شيء إمام تي أين صوتين لو إيران رئيف شيء أوان كاي ومجتو شو ثغور جهاد سو كمان شيء را حدود على الله سبحانه وتعالى بي داجو حد الزنا حد السرقة ببلو إنان so ṣé ìmáàmù yìí tẹ́yìn lọ àwọn ọ̀rọ̀ yìí fún ṣé wọ́n mójútó àwọn kan yìí ṣó kàn wọ́n rárá kò kàn wọ́n kò sẹ́nìkan tí ó bí wọn pa ẹ̀gán ẹ sì lè rẹ́yàn kó jalè nísìnyí kí a mú lọ sọ́dọ̀ wọn ẹ lè rí kò possible nínú ìṣesí gan yóò máa tako yín lórí àlámọ̀rí so eléyìí ni èyí tí Al-Barbahari tí wọ́n ń sọ yìí náà nìyí pé kí ni tí ìmáàmù tó bá jẹ́ kíní kan tó bá jẹ́ kíní kan ká kírun lẹ́yìn rẹ̀ torí pé àwọn àìmà gẹ́gẹ́ bí ó ṣe padà wá al-jumu'ah wal-jama'ah a máa ń kí lẹ́yìn wọn eléyìí ni ó pọ̀ nínú tírà àwọn ahlu sunnati wal-jama'ah a sì sọ ìdí tó bá tàbí bẹ́ẹ̀ inshallah subhanahu wa ta'ala. ó ní wallahi la yastaqimu ad-dinu illa bihim ó ní wallahi ẹ̀sìn ò lè dọ́gba àfi pẹ̀lú àwọn olórí pẹ̀lú àwọn ìmáàmù yìí pẹ̀lú àwọn àìmà yìí ṣé imam masalasi ṣé imam central mosque ìlú tiwa ni tàbá sọ káàtì ẹ̀yọ́wọ́ ti ìlú ti yín kúrò ń bẹ̀ ṣé imam central mosque ìlú tiwa tàbá sọ pé ẹ̀sìn ò lè dọ́gba àyàfi pẹ̀lú rẹ̀. لهذا لا يقول عاقل يعرف ما يقول وإن جاروا وظلموا كذا كما جلا بوسي كما جلا إدا وني والله ما في الله برا لما يصلح الله بهم إن شاء الله في واتون شيء أكثر مما يفسدون أقوى جنتي وانبجلو àwọn olórí nìkan yìí wà fún àwọn olórí ìlú àwọn ni ìbàjẹ́ máa ń ṣẹlẹ̀ gbọ́wọ́ wọn tánàbí sọ̀rọ̀ oríṣiríṣi tó mú àwọn hadith oríṣiríṣi wá nípa wọn pé satakunu ba'di innaha satakunu ba'di innakum tarawna ba'di athara wa umuran tunkirunaha ẹ máa rí athara lẹ́yìn mi táwọn yóò máa yanra wọn jẹ tí wọ́n máa gbọ́lá fún mọ̀lẹ́bí wọn lórí ẹ̀yìn aráàlú àtàwọn alámọ̀rí tẹ́ pé kí ni ẹ máa tako fasbiru ẹ ṣe sùúrù hatta talqawni ala al-hawd tẹ́ fi pàdé mi lórí hawd. so inú hadith anabi sallallahu alaihi wasallam sọ pé kí ni alaykum as-sam'a wat-ta'a mímá tẹ́tí máa gbọ́rọ̀ sí olórí ọdọwọnyọ wa in abadan habashiyan mujadda' al-atraf kódà kó jẹ́ ẹrú láti habasha tẹ́ pé gbogbo àwọn ní kàrẹ̀gán ti gé kò pé ní èèyàn. so inú hadith anabi ni wa in haramaka fasbir tó bá harama rẹ̀ nǹkan tó yẹ kó rẹ̀ tẹ̀ in tó yẹ kó fún ẹ tí ò fún ẹ inú àwọn kan tí ìlú máa ń téèyàn máa ń bùkátà sí nínú ìlú ẹ dákun ṣé ní Ògbómọ̀ṣọ́ sáwọn kankan wà tó yẹ pé ọ̀rọ̀ ìlú nìkan lónìí tó máa ń lọ sọ́dọ̀ ìmáàmù yín ẹ dákun ẹ bá dáhùn rẹ̀ tó yẹ pé àwọn aráàlú wọ́n bùkátà sí kò sí wa in darabaka fasbir tó bá ń nà ẹ ṣe sùúrù nǹkan yìí gan sẹ́yìn gan lè gbà kí máa mú yín kó wá yí ẹgbà sí yín kán fún yín ní ẹgbà kán lọ́ọ́ máa ṣe wọ́n bẹ́ẹ̀ o so kó wá di pé wọ́n bẹ̀rẹ̀ sí máa yọ kòbókò sáwọn èèyàn wọ́n ń gba dúkìá àwọn èèyàn ṣe lè ṣe sùúrù ẹ ní ṣe sùúrù ẹ gbàgbé ogun tẹ́ ń sọ yìí so nítorí pé ọ̀rọ̀ yóò kàn wọ́n
kò tí ẹnìkan tí ó jáde tí a sọ fún yín pé ẹ ṣe sùúrù ànábì sọ báyìí so bí ó ṣe rí náà rí ó ní ma'a anna ta'atahum wallahi la ghibta tó ń ti pé ká máa tẹ̀lé wọn ní wallahi nǹkan téèyàn máa ń jìnnà rẹ̀ téèyàn máa ń ràn kàn pé nǹkan tó da iná ni wa anna furqatahum la kufr bákan náà kéèyàn máa ṣe kí kéèyàn máa yapa wọn kúfùrù iná ni ìyẹn kúfùrù ni'ma kufrani ni'ma iná ni ó ní wa dhukira sultanu عند أبي العالية ودرك سلطان لدى أبو العالية يتري رب البهاري àwọn ف báyìí máa fọ̀rọ̀ gbọ́ra wọn yé ni kì í ṣe pé bẹ́ẹ̀ ká mọ̀rọ̀ kan máa tu sí tu sultan olórí wọ́n dárúkọ sultan lọ́dọ̀ Abu al-Aliya ìyẹn olórí ìlú فقال wá sọ pé ما يصلح الله بهم أكثر مما يفسدون in tí Allah fi wọ́n tún ṣe ó pọ̀ ju in tí wọ́n bàjẹ́ lọ tí ó bá sọ lórí lónìí gbogbo àwọn ọlọ́pàá wọ́n ti yàtàrà wọn gbogbo àwọn sójà gbogbo àwọn oríṣiríṣi wọ́n ṣe kíni a rí pé nísìnyí báyìí àwọn rí pé ọlọ́pàá kan àwọn èèyàn kámẹ́rà wọn bóyá ń gba bribe ń ṣe kíni kan wọ́n á yọ dànù wọ́n á gbàṣẹ́ lọ́wọ́ rẹ̀ sọlọ́pàá kan lè ṣe lé l'Ógbómọ̀ṣọ́ kí wọ́n ṣe kíni kí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ òkè tẹ́ bá ń sọ pé àlámàrí kíni lásán àwọn kan tí ò bára wọn so àfáà ń sọ̀rọ̀ lọ́wọ́ ni pé واهتمام السلف بهذا الأمر تحمله صورة كثيرة نقلت إلينا عنهم أقتصر على صور wọ́n ní pé ìṣàmójútó àwọn sálàf fún àlámọ̀rí ni àwòrán oríṣiríṣi ló gbé wá àwòrán tó pọ̀ ló gbé wá tó jẹ́ pé wọ́n ṣe kíni wọ́n gbà wá látọ̀dọ̀ wọn wọ́n ní أقتصر على صور èmi ó fi máa lórí àpèjúwe díẹ̀ péré aláwọ̀kọ́ ni pé kí ni at-tahdhiru as-suratul ula ni at-tahdhiru min al-khuruj alayhi wọ́n kọ́ fún wa wọ́n ṣọ́ wa lára kúrò níbi máa jáde lé wọn lórí mithalu dhalika àpèjúwe rẹ̀ ni ma qala bihi al-imam ahmad rahimahullah ta'ala imam ahli sunnati wal jama'a haythu kana mithalan lis-sunnati fi mu'amalati al-wula so òun ni tí wọ́n gbà látọ̀rọ̀ ma qama bihi al-imam ahmad òun tí imam ahmad ṣe tó jẹ́ imam ahlu sunnati wal jama'a haythu kana mithalan lis-sunnati fi mu'amalati al-hukam tó yẹ pé imam ahmad àpèjúwe ni wọ́n jẹ́ fún sunna níbi mímá bá àwọn olórí lò ẹ̀dá ṣe imam masalasi ṣe imam ahmad tí wọ́n ní encounter pẹ̀lú imam masalasi kan rárá àwọn olórí ìlú ni al-ma'mun al-mu'tasim al-wathiq àwọn tí wọ́n ní encounter pẹ̀lú wọn ṣe imam masalasi làwọn tá à ń sọ yìí wọ́n ṣe imam masalasi Allahu musta'an. So bí ó ṣe rí náà lé wọ́n tó wọ́n mú ọ̀rọ̀ oríṣiríṣi but mo fẹ́ lọ́rọ̀ kan níbí inshallah ta'ala wọ́n ní al-qa'idatu ath-thaniya man ghalaba fatawalla al-hukma wastatabba lahu فهو إمام تجب بيعته وطاعته وتحرم منازعته ومعصيته هنا كتار وتيرا سنة لقوا ونبكني إمرة الحاكم المتغلب ìjọlórí ìjọba olórí tó bá tàgọ́lábà àwọn olùmọ̀ máa sọ pé kí ni irú ẹni bẹ́ẹ̀ ńkọ́ ó ti dolórí àwọn mùsùlùmí nìyẹn ó ti jẹ́ afáàní fahuwa imamun ó ti di imam báyẹn kìí sí imam masalasi o tajibu bay'atuhu ó jọ́nà ẹ̀ka ṣe báyà fún ṣẹ́yìn ṣe báyà fún imam masalasi yìí bólẹ̀ ti ṣe ọjọ́ òlẹ̀ ṣe ẹjọ́ ẹjọ́ ká mọ̀ wa ta'atuhu ká sì máa tẹ̀lé ká máa gbọ́dọ̀ sílẹ̀ nù wa tahrumu munaza'atuhu ó sì jẹ́ èèwọ̀ láti máa bá du ipò rẹ̀ wa ma'siyatuhu tàbí ká máa yapa àṣẹ rẹ̀ lókùngbà tí ó bá ti pa á láṣẹ pẹ̀lú ntí Allahu kọ̀. وقال الإمام أحمد رحمه الله تعالى في العقيدة التي رواها عنه عبدوس بن مالك العطار الإمام أحمد صنينون تيرا عقيدة يعني أصول السنة عبدوس بن مالك توقع ومن غلب عليهم أتنتوبا جقبالي ولوري لا مسلمي لوري يعني الولاة بالسيف وشكيني ó jẹ gàba lé wọn lórí pẹ̀lú idà ó taghlaba hatta sara khalifa tí tó fi di khalifa
tí wọ́n sọ̀rọ̀ nípa imam masalasi khalifa wọ́n máa ń sọ imam amir wulat khalifa àwọn nǹkan tí wọ́n gbà lérò náà nìyẹn. wọ́n ní fala yahillu li ahad wa summiya amiral mu'minin tó wá di pé wọ́n ti ń pè lórí àwọn mùmìnì lórí àwọn mùsùlùmí. wọ́n ní fala yahillu li ahadin yu'minu billahi wal yawmil akhir an yabita wa la yarahu imama. ẹ̀rọ wọn tó lè wọ́n yí padà sí ìmáàmù níbí. wọ́n ní kò wá tọ́ fẹ́nìkan tó nígbàgbọ́ sí Allah àtọjọ́ ìkẹyìn kó wá sùn lọ́jọ́ kan tó sì jẹ́ pé kò ní àdìsọ́kàn pé ní ìmáàmù ni olórí ìlú ni barran kana aw fajira yálà olórí náà jẹ́ èèyàn òyìn déédéé ni àbójẹ́pọ̀ kéèyàn so bí eléyìí bó ṣe rí náà ni. wọ́n ní wahtajja al-imam Ahmad bima thabata an ibn Umar radiyallahu anhu annahu qala wa usalli wara'a man ghalab. so ibn Umar ó sọ pé kí ni màá máa kírun lẹ́yìn ẹni tó bá borí. ẹ dákun ṣé imam masalasi ṣé wọ́n máa ń jà sí táwọn sọ pé ẹnìkan wá dé ẹnìkan ti wà ń bẹ̀ ẹ mú wá ibi tó wá ìṣẹ̀lẹ̀ àbí ibi tó ti máa ń ṣẹlẹ̀ pé ẹnìkan wá dé ó wá jà tó fi borí tó yẹ pé ó fi lé olórí tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ imam tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ ó lé dànù bí ó pa ni àbó tí mẹ́wọ̀n gẹ́gẹ́ bó ìṣẹ̀lẹ̀ ní Misra tí olórí tó wà ń bẹ̀ nísìn ó ti olórí àwọn Ikhwan tíwájú tó ti mẹ́wọ̀n tí wọ́n mú mẹ́wọ̀n. so ẹ sọ bí tó ti máa ń ṣẹlẹ̀ pé imam masalasi àtàkọ́lùbù náà máa ń ṣẹlẹ̀ ń bẹ̀ àtàkọ́lùbù àbí alghalaba tó máa ń ṣẹlẹ̀ ń bẹ̀ kò sí. so ẹ má yẹ ká máa yí ọ̀rọ̀ ká máa lo ọ̀rọ̀ nílòkulò bákan náà tá a bá lọ Sahih Muslim kitabul imara ẹ lọ wò ẹ lọ ká látòkè délẹ̀ ṣé àwọn àhàdíìsù tó wà ń bẹ̀ ṣé àhàdíìsù tó ń sọ̀rọ̀ nípa imam masalasi àbí ìjọlórí masalasi kankan rárá. Allahu musta'an. nínú al-i'tisam ti ash-Shatibi afáàmọ́rọ̀ kan wá mẹ́ pé anna Yahya ibn Yahya qila lahu wọ́n sọ fún Yahya ọmọ Yahya pé al-bay'atu makruha ṣé báyà ṣé makruha ṣé nǹkan ta kó lè ká ṣe báyà. qala la wọ́n ní pé rárá o qila lahu wọ́n tún wá sọ pé fa in kanu a'immata jawrin tó bá yẹ pé àwọn olórí yẹn àwọn olórí tí wọ́n ṣe olórí dédé ńkọ́ tí wọ́n ṣe dédé. qala wọ́n ní pé qad baya'a ibn Umar li Abdil Malik ibn Marwan ibn Umar ti ṣe báyà fún Abdul Malik ibn Marwan. ṣé imam masalasi lásán ni Abdul Malik ibn Marwan jẹ́ àbọ̀ lórí gbogbo olú olórí gbogbo olú ni olórí gbogbo olú náà ni. wa bis-sayfi akhadha al-mulk idà sí ni Abdul Malik fi gba ipò idà ni Abdul Malik ló fi gba ipò. ṣé téèyàn bá dé nísìnyí lọ́dọ̀ tiyín tó wá naza imam tó sì gbìyànjú tí wọ́n fi yọ imam yín kúrò ń bẹ̀ ṣé ẹ máa tẹ̀lé imam tó ẹ̀ṣẹ̀ dé yẹn ẹ ní tẹ̀lé n tó dájú ni pé ẹ ní tẹ̀lé. so bidhalika ẹ ti máa mọ̀ pé sí intẹ́ fi ń ṣẹ̀rí kò lọ fún yín àwọn kan tẹ́ ẹ sì ń sọ ó yàtọ̀ sí intẹ́ ń lò lẹ́rìí ó yàtọ̀ gédégbé. so in tó yẹ kó jọ́nà lórí ni pé tẹ́nibọ́dì bá fi lè ń ṣe fanfa tó bá fi lè wá tó sì jẹ gàba lórí imam bóyá àwọn kan ní wọn náà wọ́n dètè ni wọ́n yọ ni wọ́n ṣe gbogbo ẹ̀ ó wá ràn lọ́wọ́ àwọn èèyàn wọ́n sì yọ imam yẹn ọ̀ràn yẹn ní lórí yẹn ní ẹlòmíì tó jẹ yẹn ẹ gbọ́dọ̀ máa tẹ̀lé ẹ sì gbọ́dọ̀ máa fún ní tẹ́ ń pèpè fún káwọn yẹn máa fún imam yìí ẹ gbọ́dọ̀ máa pèpè fún ẹ gbọ́dọ̀ máa fún. so wa bis-sayfi akhadha al-mulk idà iná ni Abdul Malik ibn Marwan ló fi gba ipò. akhbarani bidhalika Malikun anhu Malik ló sọ nǹkan yìí fún mi látọ̀dọ̀ rẹ̀ annahu kutiba ilayhi wọ́n kọ lẹ́tà lọ́sọ́dọ̀ rẹ̀ pé wa uqirru innahu kataba ilayhi nípa Ibn Umar kọ lẹ́tà ó kọ̀wé ránṣẹ́ sí Abdul Malik pé wa uqirru laka bis-sam'i wat-ta'a èmi ń fi rinlẹ̀ fún ọ ìmá tẹ̀lé ọ ìmá gbọ́rọ̀ sí ọ lẹ́nu ala kitabillah lórí kitabullah wa sunnati rasulillahi wa sunnati nabiyyi Muhammadin sallallahu alaihi wasallam. qala Yahya ibn Yahya wá sọ pé wal bay'atu khayrun min al-furqa bay'a ni ó ṣe kíni ó pé ju furqa lọ ó pé ju ká pín yẹ́lẹyẹ̀lẹ lọ. so lẹ́yìn náà in tí màá tún wá mú wá níbí òun ni ọ̀rọ̀ míì náà tí al-Imam Shatibi tí wọ́n tún mú wá ní pé al-Imam Shatibi nínú al-i'tisam wọ́n naqala kalam kan tó jẹ́ kalam al-Ghazali pé
amma in i'taqadatil imamatu bil bay'ah tí ìmáàmà ìjẹ́ olórí tó bá fi lè rinlẹ̀ pẹ̀lú báyà pẹ̀lú pé àwọn èèyàn ni wọ́n ṣe báyà fún olórí yẹn aw tawliyatil ahdi limunfakkin an rutbatil ijtihad abẹ́ni tó tiẹ̀ wá jẹ́ tẹ́lẹ̀ ó wá ṣe ahdu fún ẹnìkan tó pé òun ò dépò ijtihad wa qamat lahu ash-shawkah ó wá lágbára ó dépò yẹn ó sì lágbára ó ní agbára ó ní oríkun lọ́wọ́ wa udhinat lahu ar-riqab àwọn yẹn tẹríba fún bi an khala zamanu an qurashiyyin mujtahid pẹ̀lú pé àsìkò ní ó pa sófo fún Qurashi tó jẹ́ mujtahid mustajmi'in jami'a ash-shurut lẹ́ni tẹ́ pé ó ní gbogbo májẹ̀mú lára Qurashi yẹn ó jẹ́ mujtahid ó sì ní gbogbo kíní lára májẹ̀mú lára tí ń bùkátà sí fún ìmáàmà so kò wá sí irú Qurashi wajaba al-istimrar ala al-imamati al-ma'quda in qamat lahu ash-shawkah ọ̀ràn yẹn ni ká tẹ̀síwájú lórí ìjẹ́ olórí ẹni tá a ti fi rinlẹ̀ kóhun lórí nísìnyẹn tó bá fi lè lágbára tí agbára wà fún lórí nǹkan yẹn tagbára wà fún lórí nǹkan yẹn so ibi nísìnyí inú shurutu al-imama inda as-sa'a nígbà tí agbára bá wà tí a wà ní maqamul ikhtiyar tá a fẹ́ yan olórí òun ni pé tá a wò ni pé olórí yẹn gbọ́dọ̀ jẹ́ Qurashi ìmáàmù yẹn yóò jẹ́ Qurashi yóò jẹ́ pé ó wá láti Quraish ẹ dákun ṣé ìmáàmù yìí ṣé láti Quraish náà ti wá ok ṣé tiẹ̀ wá wò ná pé káwọ́kọ́ wò pé inú májẹ̀mú ni pé kó jẹ́ Qurashi ẹ̀ wá rí Qurashi ilẹ̀ fi wá yàn wọ́n so inú májẹ̀mú kó ba lè yé pé in tí wọ́n ń sọ in táwọn olùmọ̀ ń sọ ó yàtọ̀ sí tẹ́yìn ń sọ inú májẹ̀mú olórí òun ni pé kí ni àwa Qurashi náà ṣé tí wọ́n bá fẹ́ jẹ ìmáàmù agbègbè kan ìmáàmù central mosque ìlú kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé májẹ̀mú rẹ̀ ni kó jẹ́ Qurashi ẹ lọ wo gbogbo tírà fiqh ibo ni wọ́n ti mention pé ìmáàmù Qurashi ló gbọ́dọ̀ jẹ́ bal àwọn yẹn jẹ ìmáàmù láyé Ànábì sallallahu alaihi wasallam wọn kì í ṣe Qurashiyyun wọn wá láti Quraish so ìmáàmù eléyìí gangan ìmáàmù tí ó jẹ́ ìmáàmù àwọn èèyàn àwọn ìlú òun ni májẹ̀mú rẹ̀ ló jẹ́ kí n ló jẹ́ Qurashi so àwọn ọ̀rọ̀ yìí lẹ́yìn wá ń lò fún kìíní Allahul musta'an kí Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa kó là wá kúrò níbi ìfẹ́nu àti máa tẹ̀lé àwọn nǹkan tí ó lẹ́rìí nínú ẹ̀sìn Allah subhanahu wa ta'ala a tún dúró báyìí bi'idhnillahi ta'ala ọ̀rọ̀ wa tún tẹ̀síwájú lórí tí ọ̀rọ̀ Sheikh Abdussalam ibn Barjas rahimahullah ta'ala nínú tírà Mu'amalatu al-Hukkam wallahu ta'ala a'la wa a'lam subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.